oníṣègùn sọ pé kí ni Islam sọ nípa ìdán àti àtàkì. Haram ni ìdán ọjọ́ nínú àpapọ̀ pé haram ni so ọjọ́ nínú àpapọ̀ pé haram ni ìdán so bẹ́ẹ̀ sì ni iṣẹ́ kófò ni ìgbó ni ẹ máa ń jẹ́ kófò ń bẹ́ẹ̀ ni àwọn yóò máa fi ní tí ẹni máa pa ní máa ń di kèbèrè ìdáwọ́ nínú ọ̀sẹ̀ àpá ní ọ̀sẹ̀ àpá ní lẹ́nu ìlànà tó ní kó ṣá láàrin fọ̀rọ̀ kò sọ̀rọ̀ haram ní ìjà pípa èèwọ̀ ní káwọn máa pa ìdán sọ̀rọ̀ ó sì lè bí kófò wọ̀nyí so pé kí òdì ẹni tí wọ́n ń pidán so ó lè di kèbèrè bẹ́ẹ̀ so káfíìn náà ni yóò máa jẹ́ sóyè wa torí pé aláwọ̀ sọ pé واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر أما أنزل على الملكين ببابل هاروت وماروت أما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ويفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله فتعلمون أنما يعدهم ولا ينفعهم ولقد يعلمون ما شرى ما له في الآخرة من خلاق أنا بشوف عندك سورة ألف يا وان أنتي واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان أنت لي أما يهودون بانتي أما يشوف tí wọ́n ń kà fún wọn lórí ọlátọ́lọ́ ṣe fún anábì sẹ̀mọ́n pé àwọn onídẹ́ẹ̀nì ìlẹ̀kọ̀ máa ń pèsè àwọn jogun náà dáa anábì sẹ̀mọ́n tó yé wọn sọ pé àmọ́ kàfàrọ̀ Sùlẹ̀mánù wàlàkí náà ṣe àbúyé náà kàfàrọ̀ náà anábì ọlọ́wọ́ ọba ńjọ sẹ̀mọ́n alẹ́ sọ̀sọ̀rọ̀ kéèsì kẹfì ń kẹwò èyí tó bá sí pé ìdá tí wọ́n ń ta apá tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣe nítorí sí kó tí wọ́n ń ṣe nítorí sí anábì sẹ̀mọ́n ń tó bá sí pé ṣe kúfùrù yìí tó yé yọ alẹ́ mọ́nà náà sàfẹ́ àwọn ìyẹn àmọ́ kàfàrà Sùlẹ̀mánù alákínà ṣàyàtọ̀ ní kàfàrú àwọn ẹ̀ṣù yẹn ni wọ́n jẹ́ kéfùrú wọ́n jẹ́ kèfèrí tí wọ́n àwọn tí wọ́n kọ̀ yàn dá ìwà àlèmọ́nà náà sọ̀tẹ̀ sórí pé wọ́n kọ̀ yàn dá àti tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn Hárútà àti Márútà àwọn Hárútà àti Márútà àwọn nípa yẹn ní nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún wọn tí wọ́n fi sọ pé innama nahnu fitnatun fala takfur pé fìtínà làwọn jẹ́ ọ̀nà àti àwọn ṣe fìtínà gan wọ́n ti kúfùrù tò ní ogun idán so akófò ní iṣẹ́ akófò ní kẹ́hìn ojú náà so yẹ wọn náà bàrà tó ní náà. oníṣègùn sọ pé ìjọba ká máa mú náfìlà owó ní fẹ́ràn sí àwọn ọmọlù. so tafsir ń bẹ níbi nàrọ́dà tafsir ń bẹ dàtà òní ìmọ̀sán nípa ìdájọ́ torí ń bẹ nu wọn tí wọn sọ pé wọn sọ pé irú dáwọn nípa so wọn bá sọ pé irú dáwọn nípa látọ̀ pẹ̀tọ̀ ìjẹ́ irú dáńtẹ́ pé wọn ṣe kófù ní àbí ṣe kófù sóyè so that kẹ́ẹ̀dá àwọn àmàlùkí àtẹ̀yẹ so àwọn àmì sì rí pé wọ́n gbọdọ̀ tí ń jẹ́ idán so kúfù ní gẹ́gẹ́ bí àwọn àlùmí ṣe rí àwọn onímọ̀ so ọ̀dọ́ ọ̀dọ́ padà pé haram so that n tí sì máa ń bí iná ní ìwà kúfù wọn náà dàpọ̀ ṣọ́ wọn bẹ́ẹ̀. torí pé ọgbọ́n táwọn èèyàn ń lò àwọn àlùjànnú tí wọ́n lò tí wọ́n ń ṣe kìíní tí wọ́n ń lò gẹ́gẹ́ agbára àwọn àlùjànnú yìí náà àwọn náà ṣe inú kájá kan wọ́n jẹ́ mùsùlùmí pẹ̀lú àwọn tó bá jẹ́ mùsùlùmí ò ní ṣiṣẹ́ kíṣẹ́ àdúgbò pé ìsìlámù ẹni tí wọ́n lọ ní àlùjànnú kí ìsìlámù tó rìn rẹ̀ kọjá pé kòkí àlùjànnú gẹ́gẹ́ bí ó ti jẹ́ pé kòkí yẹn náà lè máa ṣe lọ́wọ́ lè máa ṣe lówù ọlọ́pàá rẹ̀ so that àwọn tí wọ́n sì ń lò yẹn wọ́n sábà máa ń bẹ̀rẹ̀ sí lọ́wọ́ àti àwọn lò wọn agreement wọn bẹ̀rẹ̀ náà pé òun náà dàn tí yóò dàrọ̀ ẹ̀ specialist ọ̀fẹ́ kó ti kó fún ọlọ́wọ́ bá náà kó tó lè máa jẹ́ pé rẹ̀ kó tó lè máa jíṣẹ́ fún pé kó tó lè máa ṣe khidmah fún pé ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس فقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض أبلغنا أجلنا الذي أجلت لنا سبحان الله أجلت الله قوضوا يجاء الجنة يعني يأتي دماء يبقى pé àwọn ẹni tí wọ́n ń lò wọn àwọn àyè wọn ní èèyàn náà sọ pé wọ́n lọ́wọ́ bá àwọn jọ lóra wọn ni sọ́kọ́nà kọ́ ṣọ́ wọn bẹ́ẹ̀ wọ́n kọ́ sọ̀rọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ tó do àtàtì odò ẹ̀kọ́ tí ọ̀gá ni pẹ̀lú pé ẹ̀ṣẹ̀ mi tún lẹ́bẹ̀ẹ́ fẹ́ẹ́ tí bá tún ṣe ń sàgbàsí sí èèyàn ẹ̀yẹ ẹgbẹ́ pé kò bá mi rárá so ìwà abúlé kí àwọn sàgbàsí kọ́ máa ṣàfihàn
ọmọ sọ orí ibú ní fàfún rẹ̀ lọ́dọ̀ náà ọjà jẹ́ nígbà ṣe bẹ́ẹ̀ tó àti bàtàn rẹ̀ sábà dá lọ́ba tí wàá ṣe bẹ́ẹ̀ so yóò fi jìyà ìpín lọ́dọ̀ náà bàtà kò ní ṣe jẹ́ lọ́dọ̀ náà ẹgbẹ́ ó ti sábà bí tẹ́nìkan ti yà wèrè ní o àbí ó ti sábà bí ikú rẹ̀ ní tọ́wọ́n tí ọba kú ṣe tẹ́lẹ̀ ẹgbẹ́ tọ́lá ní tọ́wọ́n kú yóò kú ẹgbẹ́ ibi tó fẹ́ dá tẹ́nì ẹ̀mọ́fẹ́ dá àbí ó ṣe ọ̀fà rákọ́lá àbí ọ̀fà àtìyàwó pẹ̀lú dá sóyè pẹ̀lú àtàtì ẹ̀ lọ́ọ́ yà apá àtìyàwó ó gbé lẹ́lẹ́ sọ ìwà abú ni ìwà jákujàku ni ìwé ibú ìwé ní ibú yìí tó ń tọ́ wọn kò ní jèrè gẹ́gẹ́ bá náà ṣe rí wọn láyé fúlẹ̀fẹ̀ sáhẹ́rù àìsọ àṣà tóbi ìná bá ti dé kò ní jèrè ìná ò ní jèrè láíláí alásọ̀tì kan ní kò sí tí ó jèrè kò lè jèrè láíláí ó gbé ẹni bá ń ṣe irú iṣẹ́ bóyá kó túbá kó túbá lọ́dọ̀ náà lọ́kọ́ filẹ̀ àwọn ẹni tó bá ti ṣe aburú látara wọn kọ́lọ̀ lè ta halal ara wọn o kọ́lọ̀ bẹ̀ wọ́n kọ́lọ̀ kékeré foríjì ní ẹ̀rọ ti kú ní ẹ̀rọ ti kú ọ̀nà tó wọn ti ń dáadáa tí wọ́n pé ọlọ́run lè fi báyọ̀ náà lè yọ nínú ọjà kí á máa bí pẹ́tọ̀ yóò fi dáadáa ní dáadáa tí yóò fún tán tó tí ó fi ṣe dáadáa ní dáadáa tó fi ẹ̀dá tí ó fi ṣe dáadáa tó pọ̀ tí wọ́n fi rí ní dáadáa tó fi fún tán lọ́jà kìyàmá torí pé odò fi ń jẹ́ mọ́tàmá kò ní lọ́dọ̀ lọ́wọ́ bá anabi sọ pé sallallahu alaihi wasallam ẹni tó bá jẹ́ pé àbòsí kan máa ń bẹ tó ṣe fọmọ ẹ̀yẹ pé àbẹ́tọ̀ kan tẹ́ ọmọ ẹ̀yẹ mi ń bẹ lórí ẹ̀ kó yẹ ti gbọ́ pa bọ́sẹ̀ kó ń bẹ èyàn kó yẹ ti mọ ẹ̀ kó ń bẹ ní ayé yìí síwájú kí ọjọ́ tí kò ní sí pé owó òwúlò àti kankan ní dúkìá kankan fún yẹn tó yẹ ẹ̀rọ náà lọ́jọ́ àkìyàmá kò sí owó ò lè wúlò ń jẹun kò sí dúkìá kan tí ó wúlò jẹun pé èèyàn rẹ̀ fi rántí ìrìn àti àbí àrẹ fi gbélé ara yẹn sọ́dọ̀ obìnrin tó bá ṣe aburú sẹ́ni kánsì kọ́ ìṣẹ̀mọ̀ lè gbé kọ́ ìṣẹ̀mọ̀ wọn bẹ́ẹ̀ sì yọnu sí lẹ́yìn ọlọ́run lẹ́yìn àforíjì ọlọ́run náà wọn kò sàmúlẹ̀ wa.